Welcome to Gbaski TV channel. Hello. Ojú tó rí yín ṣọ̀wọ́n, ẹ̀yin tèmi. Ẹ káàsán nítorí tọkọ. Hello everybody. Èké ni o. Èké o. Èké. Mo ti lọ wá èké wá. Mi lọ wá èké wá. Gbogbo yín pátá ẹ máa gbórí bọ̀m̀bì. Yours. I'm going to wait for you people to join. Eleyi ò kì í ṣe chat tá máa sọ ní English. It's a chat for Yorùbás. Ìwọ tó bá ti gbọ́ Yorùbá, problem ẹ nìyẹn o. Èké ni o. Èké o. Èké. Hello Manchester. Manchester, how are you? How are me? Agbékèdé. Ó ti ń lọ látàrọ. Bẹ́ẹ̀ lára ń já mi jẹ. Ara ń já mi jẹ lẹ́nu iṣẹ́. Ara ń já mi jẹ ní. Adéọlá Tijina, invite everybody. Invite. Àwa èké. This is non-violent. In fact, ma change the title chat me. This is a non-violent Fracas members invitees only. Non-violent. Mo ti rán mọ́ violent kan, violent child kan ti wo rí chat. It's a non-violent. Mo rántí ìjọ́ kìíní àná. Ó pọ́dún kẹta àbọ̀dún mélòó àwọ̀ ìgbàgbé ọ̀rọ̀. Bó ṣe sọ tiwa, ẹ jẹ́ ká sọ tiwọn. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀. Kíní kan ṣe kíní kan. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀. Egun arare. Ìjọ yẹn about 3 years ago. Kí ni mò ń sọ? Ẹ̀rí ti pé 3 kẹ̀. Ẹ̀rí ti pé ọmọdún mẹ́ta. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Ẹ mọ̀ pé mi ò kì í tọrọ stars. Ṣùgbọ́n lọ́rọ̀ yìí, ọ̀rọ̀ tí n fẹ́ sọ yìí. Ẹ fẹ́ mi ní star. Ẹ jọ̀ọ́. Tẹ́ bá ṣe ń wọlé, ẹ fún wa ní star. Ẹ bá ń pe gbogbo wọn wọlé, ẹ pè wọn wọlé. So. Every title chat me the momo title lẹ́ni bẹ́ẹ̀ ni. Nígbà tí ọ̀rọ̀ títí náà ṣẹlẹ̀, wọ́n ṣe sọ nìyẹn. Ọmọ olórí Gbaski yẹn mi ti ẹ̀ níjà pẹ̀lú ẹ̀nà but òun ló kọ́kọ́ jáde ló bẹ́ bọ́ta bíi aláǹgbà. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ṣòfò àǹtí èmi ọ̀gá ìyáláyà ẹ̀dẹ̀ ni mi jẹ́ but àti láàṣẹ fracas mọ́ so máa restrict ẹ̀ sórí èké in Manchester alone. Mi ní fi ṣe fracas. Mi ní bá fi ṣe fracas. Ohun mi kí n fi pa gidi gan ni. Ohun mi kí n fi pa ọmọ aláǹgbá yẹn menti man refer sí as aláǹgbá but ma fi ilẹ̀ fún. Anyway, ibi táwa ṣá ti ń ṣe Solomon Kinde ti wá kiri lórí Facebook yìí. Bá ṣe rí nìyẹn o. Wọ́n ló ń ṣẹlẹ̀ ní Manchester. Orozi ní Galaxy. Orozi ní Manchester. Èké yìí dùn. Àti bí few days ago láti ń rí lórí Wat'sapp tá ń pariwo Wat'sapp Fracas. Wat'sapp Fracas dẹ́ ẹ̀ràn òrùn. Àwa náà dẹ̀ bá wọn gbórí wọlé. Kí ló kàn mí? Béèyàn ṣèké mi, èmi náà ṣèké. Ó ti di dandan. Orí ìkànnì yìí láti máa ṣèké ara wa. Bó ṣèké mi, èmi náà ṣèké ẹnjọ́ kan. Kò jù bẹ́ẹ̀ lọ. So wọ́n ní pé lady kan orúkọ ẹ̀ ń jẹ́ She Baby. I don't wanna scrub. Wọ́n ní pé lady yẹn She Baby ló ń jẹ́. Èmi ò mọ ẹni tó ń jẹ́ She Baby o. So lórí She Baby, lórí ìkànnì She Baby, lórí Manchester. Àwọn tí ara ti Manchester. Ìkànnì She Baby lórí Wat'sapp. Àwọn kan náà máa ń pè ní Wat'sapp. Yes. Lórí Wat'sapp She Baby. Wọ́n ní pé in fact kí láti ẹ̀ ń sọ náà kó tẹ̀ tó dórí Wat'sapp ní orí Instagram náà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o. Ẹ gbọ́ ẹnu wọn ní ẹnu oníkàn láti ń gbọ́ kàn. Ẹnu pretty mommy boys. Yells òun ló fi ẹnu ara ẹ̀ sọ lẹ́nìí. Ó ní wípé àwọn ọlọ́tẹ̀ méjì kan She Baby
àti ex-friend mi Alangba kò wọ́ọ̀dì láti porúkọ ẹ̀ yọ. Ex-friend mi Tadpole èmi mo fún Tadpole ń pé o wọ́n bá ní pé o makeup artist kan ń pé makeup artist yẹn ń pé ó ṣá post kinní kan o ń pé bóyá o Regina Chukwu o àtàbúrò ẹ̀ o ìyẹn Pretty Mommy Boys ń pé o wọn ò sanwó makeup. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ ń pé Nàìjíríà nǹkan tí ò tó nǹkan kan náà máa fi ń drag èèyàn even ìwọ tán fẹ́ drag gan ò ní mọ̀ pé ó exist. Nǹkan tèmi rí ń bẹ̀ ni àwa ti rí lórí Instagram níjọ́ tó ti ṣẹlẹ̀ because ẹ mọ̀ pé èké àdúgbò là wà bá àti ẹ̀ ṣe violence yín ò ní ká má ṣèké bá láàní ṣe violence àní ṣèké irọ́ ni Ọlọ́run ní yọ̀rọ̀ èké inú ìgbésí ayé mi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ là ń rí tójú tìyẹ lápárò fi ń ríran bẹ́ẹ̀ ni a máa sọ our non-violent children are here and we are going to talk about it bẹ́ẹ̀ ni àwọn sọ sí wa ṣe ti ẹ̀rọ ọmọ Tadpole yẹn òun ló kọ́kọ́ jáde freebies nígbà tí ó gbé kírìmù fún mi kí n bá polówó ẹ̀yin èèyàn ẹ gbà mí ó gbé kírìmù fún mi kí n bá polówó àdè bá polówó ó bá ní pé wọ́n fún wọn freebies wọ́n ń ṣe kinní kan mọ́kàn wọ́n pé wọ́ tá bá bẹ̀rẹ̀ violence pẹ̀lú ẹ̀ ò ní jẹ tán wọ́n wò ó ojú tó ti rí ni rí òní ní pé wọn ò mọ ni mọ́nà kan gbójú ni ṣé mo tẹ bá báyàn ṣe ọ̀rẹ́ tẹ pé àwọn nasty shit ó wà lọ́wọ́ yín kó wá máa gallivant kó máa ṣe gàlì ilé yín lórí ẹ wò pé ìṣípẹrẹ nìwọ nǹkan tó wà wájú mi jù wọ lọ náà but kò ń sọ̀rọ̀ mi mo wá sọ bí báyìí but mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀dí tí ń ṣe kẹnu sí ìdí tí ń ṣe kẹnu sí ní fẹ́ kẹ́ ẹ mọ̀ pé yes òun ló kọ́kọ́ ṣe show fún mi lórí ìkànnì yìí èmi ò kí ń forgive èèyàn tí yẹ̀yẹ́ ẹ bá dé màá fi ẹ pa bẹ́ẹ̀ ni anyway ṣá o ọ̀rọ̀ wọ́n wá sọ yìí pé wọ́n sanwó makeup o wọ́n ò sanwó makeup ọ̀rọ̀ yẹn wá ó ṣàṣe mo dẹ̀ jẹ́rìí ọmọ Ìgbò egungun kan náà ló jọ wà láàrin ra wa ẹ mọ̀ pé èmi gan mo mi sápẹ́lẹ́ òun Pretty Mommy Boys òun mo mi Ìgbò kò ń ṣọ̀rẹ́ mi àmọ́ra wa o acquaintance yes but yes mo support ẹ tí ṣan tégúngún mi tó mi ẹ jára mi ni mi fi support Pretty Mommy Boys lórí Zaga tó ń ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ máa bá wa kálọ èké Adéọlá àwọn yìí dì ní lọ́ndì ẹjọ́ èké any which way so bó ṣàṣìṣẹlẹ̀ ní wípé wọ́n sọ wípé o ìgbà tán ti sanwó makeup àbí wọ́n sanwó makeup wọ́n ṣàtàgé ara wọn wọ́n ṣe wọ́n mọ̀ ẹ ṣì máa fi tẹ́ ara yín gbọ́ o mo lè skip àwọn ibì kankan because wọn ò tí ì train Pretty Mommy Boys bó ṣe máa ṣe Saga kò tí ì gba training ó sì máa jẹ training yẹn because ó sì ń rìn gba àwọn ẹ̀tẹ̀ta ó sì ń rìn wọn ni wọ́n sì máa wá gbé Saga yẹn wá lùwà gbígbìm láyà báyìí a dẹ̀ máa jẹ́ gbìm a máa gbé mi bẹ́ẹ̀ ni good evening no mú kí gbogbo yín ẹ̀yin tí n bá ti kè èké ni Ọlọ́run ẹnu mi yóò nípa mi èké ni o tí n bá kí yín ẹ má wọrí o má ṣe kí yín a ṣe má ríra wa a ṣe má sọ̀rọ̀ tiwa o so anyway ṣá wọ́n bá ní pé o ẹnìyẹn tó ń jẹ́ she baby I don't wanna scrub pé ó ṣe update kò ń ṣe she baby tó ń ṣe fíìmù Bukky máa ti pè mí wrong time ló pè mí sí màá pè ẹ́ padà èké yìí wá important màá pè ẹ́ padà so mo wá trabayé mo lọ sí Manchester ẹ mọ̀ pé Leeds ò jìnnà sí Manchester mo trabayé mo lọ sí Manchester lọ́dọ̀ òpópónà Pretty Mom Boys bẹ́ẹ̀ ni ó wá ṣe update ó post nǹkan tí she baby tó post wọ́n screen record ẹ̀ fún yá so ó ní Pretty Mommy Boys ló ṣe léyìn o ó ní na jẹ́jẹ́ wàhálà sit down
then go find that trouble. See receipt. I am coming for full update. Mo ka fún yín ni òun ni. Ọ̀dọ̀ Pwidi Mommy Boys. Báwo la ṣe ṣe tẹ́tẹ́ á rí nísìn. Anyway, ẹ ṣáà ti mọ̀ pé mo ń kà níbi kan ni. Wọ́n bá play ohun yìí fún wa. Ẹ tẹ́tí kẹ́ gbọ́. Kò ń ṣe ohun ẹ má bínú update ni, I think, àbí? Ṣóhun ni. Ọlọ́run ò ní jẹ́ kéèké pọ̀ olúwe gan. Eyín tí ẹ. Òun nìyí. Ẹ má wọrí. Ẹ jẹ́ ń gbé máa fún lọ́yàn sínsìn. Ẹ jẹ́ padà. Ó ń bẹ́. Ó yá. If you need basic. Ẹ máa gbọ́ o. Màá ṣàlàyé ẹ̀ fún yín. Tony. She baby ló ń sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀. Ó ṣe voice notes. Ó ní ọ̀dẹ̀. Ẹ máa gbọ́ o. Ọ̀dẹ̀. If you need basic. Every small thing you go start to the open mouth dey talk. Like cap. Me, I never even talk anything when I start to talk. Ó ní if I start to talk. Ẹ máa gbọ́ lọ. Ọ̀dẹ̀. Now you say make I buy house ọ̀dẹ̀. When you say make I buy house, why I pay for the house finish before you pay ọ̀dẹ̀? You never even pay finish. I'm on fear. Isi ewu oúnjẹ nìyẹn. Ọmọbìnrin yìí wá ṣe update written one ni ẹ wò. Màá kà fún yín, ẹ má wọrí, gbogbo ẹ̀ ló máa jọ yé wa tónítóní. Ẹ jọ ẹ bá ń pa Ọmọládé lè ní o. Kò gbọ́dọ̀ miss kíní yìí o. Yeye Jerry Robert náà. Ẹ bá ń tag wọn. So ó ní wèrè ni àwọn alábòsí ranjú orí burúkú. Still àwọn òmùgọ̀ tí wọ́n ranjú burúkú they listen to kí ló kàn bí báyìí o. To our updates, still they comment. How you guys daft? Ọmọ Igbo aláìlẹ́kọ̀ọ́ àfipájí ìyá ẹ̀ lórí mat. I dey wait for you. Ṣé oníwọ̀n ò kọ́ ẹ ni àbí wọ́n kọ́ ẹ ìwọ ni ò dúró gba ẹ̀kọ́? Wojú ẹ abo oníràkàtíà. Bí mo ṣe gbọ́ Yorùbá tó, mo struggle ka Yorùbá Manchester yìí. Okay. Bọ̀ àṣà àti kàyẹn tán. Ẹ bá ń tàgì Ọmọládé lèmi kò gbọ́dọ̀ carry last lórí show yìí. Thank you, Pinky Pius. Ó ti ẹ̀ṣọ́ ọmọlúàbí lẹ́nu. On to the next one. Wọ́n wá ṣá record audio She Baby. Ó tún wá ṣe another one. Mo ń bọ̀ okay. Máa pe baby later. Máa pe mi ọ̀rọ̀ yìí wà important. Mo ti ka ilé ìjàre. Ó ní ó tún wá ṣe another one, Sherry, another one lílé. Ó ní the mumu don go Facebook, go blog, but I won't go that route with you cause everybody sabi your person if he onigbe saying. You owe Naija vendor, abi you know who? You sure they like drag others with your disgusting lifestyle. Face She Baby alone. No, they mention others' name. Am I the air vendor that blogged you? Alaye she normal. You know my house. Come my domot if them burn you well. She got. Okay. Alright, but. Also, what go further? Only how many updates you don't do for me? She Baby ló ń sọ̀rọ̀ yìí o tẹ́ bá ń gbọ́ dáadáa. She Baby of Manchester. Wọ́n ní pé Ṣèyí ni orúkọ ẹ̀. How many updates she don't do for me? Na person wey pay for you still send us receipts. Even your sister, they go inside people inbox, they abuse them. Omo, you think say Instagram na Manchester, them your Emil, you like a person. Then Eleyi ka them your dag. You like I pass, then go drag you. She Baby o de tún tàbọn lórí update WhatsApp kí ló dé now. Them go bóyá typo lele sha.
them go drag you like I pass my neighbor. Àwọn onígbèsè dédé must lo gbà lágídí. Èyí pọ̀ ò ṣí baby. Okay, ó ti sọ ilé ìtẹ́lẹ̀ àti rí yẹn. Ó ní, ó tún wá ní, I think this is still she baby talking. Or bóyá ex mi aláǹgbà. Ó ti ṣẹlẹ̀, Manchester big girl blogged on Instagram by air vendor. The blogger has turned bloggy. Hope my Òyìnbó is good. Ó dà pé ex mi ló kọ ilé. A máa gbọ́ lórí live video tí Ify ṣe, ìyẹn Pretty Mommy Boys. Ó wá ní àbí wọ́n wá tàgì Eleyi post orí Instagram. Ó ní àbí kí n pé at she baby come and see something. Wọ́n tàgì she baby. Ẹni tó dẹ̀ tàgẹ̀ toy babe 03 lórí Instagram. Orí post ìtàn dẹ̀ ti tàgẹ̀. Ó dà pé Pretty Mommy Boys, wọ́n tàgẹ̀ Pretty Mommy Boys náà, wọ́n ní Pretty Mommy Boys do the needful. Orí post yẹn ṣá tán ti sọ̀rọ̀ makeup or no makeup, yeah? Meanwhile, Omo Solomon sọ pé hello dear, send your account number. Anyway, Sha, I suppose that she baby orí posting yẹn ó wá send ẹ sí ex mi tadpole. Legend pé. Ó pọ̀. Pinky Pius máa ṣàlàyé fún ẹ. Farabalẹ̀, calm down. Mo fẹ́ káwọn èèyàn mọ genesis ìjà yẹn. Kó lè mọ ibi tó ti wá, ibi tó ti ṣẹlẹ̀ gangan. So ó dà pé girl she baby yẹn ó send ẹ sí Ṣóǹdé. Ẹ má jẹ́ n pè lórúkọ. Kó má dà pé bóyá mo take side. She understand, because èmi àti ẹ ní beef, gbogbo ala mọ̀ pé a ní beef, yeah? Ẹ má cap on. So ó wá send the post yẹn. So mo rò pé Ṣóǹdé wá ní ta làwọn. Ó wá reply, ó ní àwọn ọ̀rẹ́ onígbèsè. Ṣé ń ríran? She baby whoever wá ní, damn, she fuck up like come on 20K. And why her billionaire sister no help and pay? Disgraceful fake life gang. Ṣèyí, okay, Ṣóǹdé ló ń sọ̀rọ̀ yìí, mo jẹ́rìí ẹ̀, ex ni. Aláwọn ọlọ́pọ̀ bó ṣe máa sọ náà nìyẹn, máa fẹnu finish ẹ̀ ni. Ṣèyí, if you go Naija, I no rate all these celebrities. Gẹ́gẹ́, wọ́n wá gbé. Ẹ mọ̀ pé all the while, èmi, ẹ̀yin, kọ̀ọ̀kan, àmẹ́ni tó ń jẹ́ she baby. Wọ́n wá gbé picture ẹnìyàn, ó dà pé ẹnìyàn ló ń jẹ́ she baby. Àbí? Ó dà pé ẹni tó ń jẹ́ she baby nìyẹn. So, long and short of the story, ibi tí generation, mo ní generation, ibi tí Genesis ọ̀rọ̀ Manchester Fracas, ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Àtòrí Instagram ló ti bẹ̀rẹ̀. Okay? So now, ó dà pé audio kan tún nìyí. Ẹ wá máa parọ́ pé ẹja gbélé náà. Ṣé bèbí gbogbo nǹkan tó ní o ti fẹ́ sọ, ó fẹ́ sọ. Ó mọ bó ṣe ń jà o. Téèyàn bá fẹ́ jẹ yòókì yẹn expose to information ẹ̀. Gbogbo nǹkan tó ní o fẹ́ sọ. Okay, Pretty Mommy Boys ló òun náà ṣe audio tiẹ̀. Ọkọ mi ni, ṣé òun ja àwẹ̀rẹ̀, ṣé òun wá ẹ̀mí ni? Ṣé mi jẹ́ ẹni tẹ́ fún màmá sọ pé irọ́ kò ní? Ó jọ straight up kò ní dá fún ẹ. Òṣèbó bò mí ni, ṣé òun wá ẹ̀mí ni? Ṣé yìí dé wá mi? Zizẹ. So, pẹ̀lú gbogbo drama yẹn tó ṣe gbéra wọn trabayé lórí WhatsApp. And I believe that okay, kí n tó proceed sínú live broadcast tí Mommy Boys ṣe, yeah. Nǹkan tó ṣẹlẹ̀ gangan, ẹ jẹ́ fún yín ní summary because mo ti ó dà kí mo dive into the details jù. So nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ó dà kí Pretty Mom òun náà ṣì máa fẹnu ara ẹ̀ sọ ẹ máa gbọ́ pẹ̀lú ti ara yín. So ó dà pé what had happened was ẹ̀gbọ́n ẹ̀ ó hire makeup artist, okay? Ó hire makeup artist. Ó dẹ̀ sọ pé
Mama dárúkọ àwọn oní bipolar and be buying now Pinky Pious. Girl yẹn ó mọ̀ pé ó sick ni. Because I choose not to answer her. Man sọ fáwọn èèyàn kan máa send the post ẹ̀ sí mi. Báwo ni ó gbọ́ nǹkan tí mo ti ẹ̀ gbọ́? Wọ́n ní pé within 3 weeks, ó lose odindin géńdé ọmọkùnrin tó dàgbà. Within 3 weeks, ó dẹ̀ padà sórí Fracas Ooossaá ló ń pariwo. Ṣé wọ́n ibi tán ti sọ fún ní meeting ẹ̀? Wọ́n sọ pé mi mo pa lọ́mọ jẹ. Tó fi di pé èmi ló máa ń ran yín mọ́. Ó yẹ kẹ́ ti mọ̀ pé yàn sí kí ìjọ ọ̀rọ̀ títí ò tí ì dé máa ṣí èpè fún ìjọ kan ni ó dín ìjọ kan léni èmi ò ráyè títí àwọn oní bipolar ló ń darúkọ ẹni tó yẹ pé ó mọ̀ pé sickness òun ni ó ní bipolar òun ló wá ń sọ pé kínní who is Ṣóǹdé tèmi ò lè darúkọ èmi Àṣàkẹ́ tí mi ìbá fẹ́ darúkọ èèyàn kankan tí mi ìbá fẹ́ báyàn jà tí mi ìbá fẹ́ búyàn Ọlọ́run ń gbọ́ mi ò fẹ́ ṣe ni pé mi ò mi ì tí ìròní tàn mi ì dẹ̀ tí ìrẹni tó máa stop mi lórí ìkànnì yìí àfi tá a bá fẹ́ ṣe gbàgbé ẹ̀ anyway mi wá torí non-living thing yẹn wèrè mà nìyẹn lọ́kàn mi mo ti conclude pé wèrè ni wèrè tá a nurse ó yẹ kí n lọ sí mental home lórí Facebook tá a máa invite àwọn wèrè kọ̀ọ̀kan tá a mọ̀ àwọn known wèrè a máa invite wọn a máa fi wọ́n síbẹ̀ fún restitution àti rehabilitation bá ṣe máa ṣe wọ́n ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn you ignore them you kill them with silence someone like that if I'm responding to someone like that won't you as a person won't you feel that I've gone local you go think that I don't go local now anyway sha so nǹkan tó ṣàṣẹlẹ̀ no, me, they change topic. She irritates me. Don't you get? But anyway, that's by the way. So, Pretty Mommy Boys. Ooossaá ṣe show. Ó jẹ́ ká mọ̀ a lot of things. Tó yẹn pé ó ṣókùnkùn sáwa kan lórí Fracas. Lórí non-Fracas. Àwa mo ti sọ pé a máa ní Association of Non-Violent Fracas Association. Ben. Our non-violent today. I can say I'm non-violent with my full chest. Ben. So, Ooossaá kọ́kọ́ dá wa lára yá náà mi fẹ́ pí orin yẹn. Orin yẹn náà. Though voice yẹn wà audible dáadáa. Kò wà audible dáadáa. But mo fẹ́ jẹ́ n fast wind dẹ̀ síwájú. So, ibi tó ti ń ṣàlàyé nǹkan tó transpire láàrin òun àti makeup artist or whatever. Èmi ò ní speaker o. Pretty Mommy Boys. Kò wà audible dáadáa from the onset. Can you hear? Bí a kì í gbẹ́nu dákẹ́kẹ́ lè gbọ́ dáadáa. Anyway, ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún yín because ibẹ̀ yín kò clear dáadáa ẹ̀hìn. Ó dà pé ibi báyìí wà okay, ẹ jẹ́ n pause ẹ̀. So, ní kúkúrú, for the first few minutes, she explained what I had already mentioned. Bọ́rọ̀ owó òṣòwò ṣe jẹ́ Regina ẹ̀gbọ́n ẹ̀. So what she had done was that hire makeup artist ṣe mọ̀ téèyàn bá ojú lè dín gbà mí so báwo ni mo ṣe máa jẹ́ ní gbèsè Regina you know the Regina actress now ṣé you get so ṣé eléyìí tó wá kúrò ní àtòdíndín Manchester ni ò wá ní rí 20k san you know so anyway ṣá ṣé ń gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ thumb up tẹ́ bá ń gbọ́ okay show love button ẹ press love button. Ọlọ́run mi dẹ̀ ní speaker ó mà ṣe o it's paining my life ó ń dùn mí. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ẹ press love button tẹ́ bá ń tẹ̀ ń gbọ́ because kíní audio ẹ̀ ò ṣe dáadáa.
bí fóònù mi ṣe loud tó. Ọmọ yẹn tó burú sá fún o yẹra fún o kiri kan kìnnìkan tó bá dẹ̀ kìnnìkan dẹ̀ máa ṣojú ayé wa máa ṣe kiri kan máa dẹ̀ máa sa ẹsẹ̀ ìwọ tí mo ti mọ̀ tí bá burú pẹ̀lú nǹkan tó sọ ó yẹ kí n kọ́kọ́ láyé ìgbàgbé ìgbà pọ̀ sí. bẹ́ẹ̀ ni ìwà kan náà lájọ ní ọwọ́ òsì ni tèmi á yà ká gbá ojú ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. I paid her for a gold. Ó lọ sí Dubai ó fẹ́ lọ rajà. Mo sanwó, èmi ni mo sanwó fún pé lọ rà wá. Ó rà dé. Then that was 2010. I want to do my wedding anniversary. Gold yẹn, orí ìdìbò wa fẹ́ ra. Mercy orí òkè adé. 10 years wedding anniversary. Èmi mo fún lówó kó lọ rà wá. Gbọ̀ngbà tó wá jẹun gbà tó jẹ́, mo tún wá rí àwọn. Mo fún ní cash money níbẹ̀ o. Gègé. Mo ti sọ pé iye báyìí kiri kan kiri kan. Òun tí ẹ̀fẹ́ tí kò máa fowó òun rà wá, òun máa wá kàtó ìmú kan lókè sẹ́ni àkànnà ọmọ ẹgbẹ́ balance up immediately. Mo ń bọ̀ wá sọ pé ní àkóṣe. Ó dé one good month ní ìdarí ìdílọ́wọ́ ẹ̀. Ó ń pè mí pé ìlú wa. Mo ní COVID ti wà kò sí bá ṣe lè ṣe anniversary kò dání. Ó ní ṣòwò àdìlò mo ní mo ti ra nǹkan mi màá lò. Èmi ò kì í ṣe ṣé ti rí àwọn olórí burúkú bí irú ṣíde yẹn. Ṣé bá lè mọ̀ ọmọ yẹn ìyá ń jẹ díẹ̀ o. Tẹ́bálẹ̀ ó máa fẹ́ ṣe bí ìgbéra ìkọ̀ tẹ́bálẹ̀ wọ́n ṣe wá kó góòlù bí wèrè sọ́run láàárọ̀ lọ́sàn-án alẹ́ èyí ó máa jí láàárọ̀ kò sílẹ̀ máa bá góòlù lọ lọ́ọ̀bì ìwé lọ́ọ̀bì máa bì dà ókè ṣé tí bẹ́ẹ̀ mi ṣe wá tí mo ṣe jí láàárọ̀ tẹ́ẹ̀ ní góòlù lọ́rùn ṣe fẹ́ sọ pé mi ò ní góòlù ó máa kó sọ́run bí wèrè ní tó àwọn tó bá ṣe ra nǹkan bẹ́ẹ̀ ara máa ń gbé wọn ó máa sáré wọ̀ tọ́ọ̀bà ìsìn wọ̀ báyìí èyí kí ló kàn mí láìkì yẹn rí ìgbà bá rí ìyẹn máa rò pé bọ́ọ̀lù èdè ní ìwẹ̀. mo ń bọ̀ Ify jẹ́ n fa swine ẹ̀ síwájú. Ọjọ́ tí olórí burúkú ṣe bèbí tó ń tẹ̀lé kí n tó jọrọ ọjọ́ tí a lọ sí dédé ṣeun bímbò bẹ́ẹ̀ bímbò ṣe yóò ní òòjẹ́ ó ní fi wàrà jẹ́ yìí tí wọ́n tó ta kí wárẹ́. ó dà pé mo ti ṣe padà síwájú jù o mi ì fẹ́ waste time wa ni. èmi ò máa ti ń jàjà sí ni láyé ìgbà tẹ́mi ń jẹ́ bí òun bóbìnrin ìjà o ọkùnrin mo máa ń bá jà. aláníwà kan náà. èmi ò mọ bá ṣe ń bóbìnrin ìjà káwájọ máa ṣe ìjà tẹ́ǹtẹ́ máa ń fi ẹ̀ṣẹ̀ bá gbogbo eyín adis gbangban gbogbo joint yẹn mo ti dọ̀rọ̀ bọ́ ń sìn mí lè jà mọ́ ẹni tó bá nà mí gbé báyìí ṣùgbọ́n tó bá pé wá ò ní pé lọ. ṣé ń gbọ́ ẹ jẹ́ má mi rí kinní ẹ tẹ love button tẹ bá ń gbọ́ mi. wèrè ní kí n gbẹ́nu òsì dákẹ́. àbúrò mi younger sister mi ò dídí à bó ṣe tẹ́ ìlú ní ṣọ́ọ̀ṣì kan sílẹ̀ pé sí ìtàlélẹ̀ ni wọ́n á wò ó wá dé àbúrò sí bèbí tó ń ṣe lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà wọ́n ní àbúrò sí bèbí ó wá ní ó ń tó mi lẹ̀ pé ó lọ ń ṣe táàgì sí bèbí táàgì àwọn èèyàn wọ́n ní wíìnì ó wá ní ìdílé. ṣé ẹ̀ rí dáadáa báyìí. ní àfihànlẹ̀ ní wọ́n ń ṣeré ọwọ́ rẹ̀ níwà àwọn olórí burúkú sí bèbí yìí sórí ẹ̀pọ̀ gbọ́dọ̀ ń jẹ́ pé mo máa ń gbọ́ déètì bí wọn àti bí bọ́lá ṣóǹdé. yéè wọ́n ti dárúkọ x mi. sẹ́ni bá ti dé ìjà ẹni tí tó bá ti kọ̀ sáyẹn tó kọ̀ ní ẹni tí lọ. bó ṣe wà nìyẹn. tó bá ń fẹ́ dẹ́gbẹ̀ẹ́ mi gbọ́dọ̀ kọ́ sílẹ̀ àkọ́ sílẹ̀ gègé. so bó ṣe bí ọmọ olórí burúkú sí bèbí yìí bó ṣe gbé wá sí orí WhatsApp yìí tẹ́ bá rí mo ti kọ́kọ́ upload gbogbo nǹkan tó ṣe lórí WhatsApp I gave her 5 good hours to run. Ìsìgbà tí mi ní ra speaker. Àwọn Manchester bíi ìjọ onígbèsè has been dragged by a headbanger dragging and dragging dagran and dragging dragging ó ṣàn sọ àwọn òyìnbó olórí burúkú ìrìn rẹ̀. Àwọn tèmi ṣàǹbá mi sí mọ́ ìṣẹ́. Mo ní ẹ bá tẹnu sọ fún mi o because me I work with evidence. O lè sọ nǹkan fún mi with your bare mouth tí wàá sọ pé yẹ kí ni kò mú ẹ bá mi screenshot. Thanks for watching and thanks for your time. See you next time. Bye.